àjálẹ̀ tó ń dárúkọ ìwọ ló ní àjálẹ̀ níjẹ̀bú ìṣàrà òkú ọmọ tó fi gbé drugs níbo ló ti rókù yẹn òkú ọmọ tó fi gbé drugs ẹ̀dá tó bá ní làákàyè á study each speaker á mọ bí tẹ́ belong sí á dẹ̀ mọṣẹ́ ọwọ́ yín rí because ohun tẹ́ ń ṣe lẹ́ máa fi ń búyàn ẹni tó bá ní làákàyè máa mọ̀ pé wọ́n ló lájàlẹ̀ Bọ́lá first time tó kọ́kọ́ máa mú ẹ̀kọ́ nìyẹn. ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ Auto Bola ní Lizzy Anjorin tún padà sí o ẹ̀yin tèmi kí ló tún ṣẹlẹ̀ báyìí ṣé ìjà pín tún fẹ́ bẹ̀rẹ̀ lẹ́rìn àwọn méjèèjì ni ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy sọ. olókọ́lé kan sóṣò ìdìbò ló ti rówó ta ló ní ilé yẹn owó tó fi ṣe ilé yẹn Bọ́lá apààyàn ní ẹ̀nà kí ló mú ẹ̀ṣẹ̀ wọn ó pa ẹni tẹ́ ẹjọ́ ṣe díù ni òkú ẹni tẹ́ ẹjọ́ ṣe díù drugs gangan ló rún ẹlẹ́wọ̀n kò ní dáa fún ẹ Bọ́lá wàá ṣe orí burúkú wàá ṣọ̀pọ̀lọpọ̀ àgbákò orí burúkú tọ́lọ́hun ò ní jẹ́ ó dáa fún ẹ rárá ta ló ń bẹ́ tí ò sẹ̀ àwọn òní sàwáwù ẹ̀ ìwo lórí burúkú awáyé má ṣe rere ṣó mọyọ ọmọ kékeré tẹ́ ti jí gbé tẹ́ fi traffic drugs tẹ́ máa sọ fún àwọn èèyàn pé òkú ọmọ ló wà ń bẹ̀ olórí burúkú aláyé bàjẹ́ tó o bá fẹ́ gbé drug kọjá o máa ń sunkún ni pé ọmọ ẹ kú ẹ fẹ́ lọ sín kó tó fi ń gbé drug nìyẹn. oní Wàsíù Àyìndé lájàlẹ̀ oní Lizzy Anjorin lájàlẹ̀ where is the address of the àjàlẹ̀ because ibi tí wọ́n ti ṣe orí burúkú yìí I have every details here. Auto Bola rán èèyàn kan láti ìlú tó wà yẹn pé kán mú ẹ lọ sí àjàlẹ̀ Wàsíù Àyìndé bá wa gbé criminal record Wàsíù Àyìndé jáde ọkọ gbé criminal record Lizzy Anjorin jáde. Have I been to cell? No. Have I been to prison? No. You have been there. More than 6 times ló ti ṣe wọn. Wèrè orí burúkú pò ṣí èrè yìí náà máa fi wá ń gbà ẹ́ lẹ̀ ní prison. Pé nǹkan tó ń ṣe ẹ́ ó ti ya wèrè kán jẹ́ kí wọ́n lọ attend sí ẹ. Wọ́n ní nǹkan tó ń ṣe ẹ́ nǹkan ìbílẹ̀ náà fẹ́ lọ lò sí. Ìwọ àtàwọn olórí burúkú lọ́ọ̀yà tẹ́jọ́ ń ṣiṣẹ́. Ṣé bí ọgbọ́n tán fi ń bẹ lò títí the last person tẹ́ ẹ pa ló bu ẹ lọ́wọ́ kọ́kọ́ lọ Amẹ́ríkà ó lọ South Africa ó ṣẹ̀ wá lọ settle down sí Canada. Àwọn èèyàn sọ pé wèrè ni ẹ ṣé o mọ iye ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ ẹ Auto Bola wàá ṣe orí burúkú dọjọ́ alẹ́ wàá ṣe ẹ̀sìn dọjọ́ alẹ́ àdàbí tí n bá fi ojú mi rí kokéèrè ìgbésí ayé mi àbí mo bá wọn gbé àbí mo tiẹ̀ mọ kankan pa ẹ̀ láyé mi ló ní ṣe orí burúkú wàá ṣe orí burúkú wàá ṣàgbákò orí burúkú tọmọtọmọ ẹ ayé á bàjẹ́ sí mi lọ́wọ́ pẹ̀lú gba àwọn ọmọ ẹ máa dáná yá àwọn ọmọ ẹ wàá sìnkú ọmọ wàá ṣe orí burúkú àbó ya wèrè Ọlọ́run ní jó dáa fún Auto Bola ìwà tẹ́sàbọ̀dẹ̀ ẹ sìnkú ọmọ ẹ ya wèrè ni bó ni mo ti mọ̀ yín rí bẹ́ẹ̀ ló ṣe sọ pé ọba Ọ̀yọ́ ó fẹ́ fẹ́ mi àwọn ìyàwó ẹ̀ mẹ́ta kan you will sit down and be lying ogun apá ẹ ilẹ̀ alánú gbé ẹ̀mí tọmọtọmọ ogun lákàyè ọ̀ṣìnrin mọ̀lẹ̀ á fẹ̀jẹ̀wẹ̀ tọmọtọmọ ẹ̀ tó bá ya wèrè lọ ya wèrè ẹ síwájú àwọn olówó ya wèrè wá sí lọ́dọ̀ ṣé bó lọ náwó níwájú Wàsíù Àyìndé iwájú àwọn olórin tó ti lọ náwó láyé ẹ fi bàjẹ́ náà ó wá ní wọ́n gba gbogbo owó Ọlọ́run á bà tiẹ̀ jẹ́ wọ́n ò gba gbogbo owó ẹ nígbà tó bẹ̀ sí ní lọ náwó fólórin ni wọ́n mú ẹ because you've been on wanted list for very long time.